bàbá ti kígbe o, Sultan ti kígbe o, ó ní ẹ gbà mí kó nílé wáyé, ẹ dákun ẹ dákun a gbọ́dọ̀ pín Nàìjíríà o. Irọ́ ló pa, mo ní ó padà òde àdá. Nàìjíríà tó ti pé already, ọkọ̀ tó ti lọ lòún juwọ́ sí, aeroplane tó fò lòún fẹ́ ṣẹ́wọ́ sí láì ṣe Wàsíù Àyìndé K1 the ultimate. Sultan of Sokoto bú ẹkún gbẹgẹdẹ, ó lójú tóun fi ń wò ó yìí bí Trump ṣe ń bọ̀, ọgbọ́n àti pín Nàìjíríà ni, pé pàápàá nítorí àwa Yorùbá ló ṣe ń bọ̀. Ẹgbẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ṣé lóòótọ́ ni? Fídíò ń bẹ ń bí ó tẹ́ ẹ máa wò ó, àrídájú ń bẹ ti mọ̀ mí lórí ètò pé mi máa fẹ́ sọ̀rọ̀ bákọ̀ọ̀pù fídíò gbọ́dọ̀ wà tẹ́ẹ̀rí wò, àmọ́ ẹ kọ́kọ́ farabalẹ̀ ẹ gbọ́ sọ̀rọ̀ tí bàbá yìí sọ, sọ̀rọ̀ lọ́pàá àbó òótọ́. Ó ní ohun tó rí tó fi sọ ọ́, láì mọ̀ wípé eléyìí jẹ́ káwa ó mọ̀ wípé lóòótọ́ lọ̀rọ̀ àwọn bàbá wa tó ti wà nú àkọọ́lẹ̀. Kábíyèsí àti gbòòsà fún Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè wípé àṣé lóòótọ́ mo wí fún yín, ìran Yorùbá àwa ni transformer táǹtàn náà Nàìjíríà, àwa ni compressor tó ń release èsì omi atẹ́gùn afẹ́fẹ́ tútù fún wọn, àwa náà ló wọn àlùmọ́nì tí wọ́n ń wà tí wọ́n fi ń ṣòwò. Ìran Yorùbá ni. Ẹ dákun, bọ́ bá ṣèwọ náà ní kọ́, bírú ẹni bẹ́ẹ̀ bá wá fẹ́ kó lábẹ́ àkàtà ẹ̀ sọ́ọ́gbà wímì sọ́ọ́gbà kírú ẹni bẹ́ẹ̀ máa lọ. Yóò le díẹ̀ o, kò ní kéré. Ẹ gbọ́ ohun tó mú Sultan of Sokoto kọ pariwo ní wípé tó bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí bí Trump bá la dé, yóò dàbí ìgbà táwọn bàbá ńlá wa máa ń kọrin, níjó òyìnbó bá lọ́gùn kẹ̀kẹ́ dé, ẹni tí ò lówó orí ó sáré tètè, ẹni tí ò lówó orí yóò sáré ẹsẹ̀ yóò sáré tètè, pé bọ́ bá dé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ jẹ́ n fi fídíò kan hàn yín ká tó lọ. Fídíò tẹ́ ẹ máa wò lónìí, ẹ jẹ́ n wò ó, ẹ kọ́kọ́ wo eléyìí kẹ́ ẹ wá mọ ìdí, níwà padà wá níwà ṣẹ̀ṣẹ̀ wá mú fún yín gangan ìmú tó sọ, ibi tó ti sọ̀rọ̀ ń gbé hàn yín, gbogbo wa wà lọ wá yiri ẹ̀wù dáadáa. Fídíò tó wò rèé tẹ́rù fi bà á pé lóòótọ́ mo wí fún yín, tí Donald Trump bá fi lè wá, Yorùbá bọ́, Biafra dúró. Eléyìí ló mú kí bàbá kò bo ẹkún. Fídíò náà rèé, ẹ bá ń fi ohùn ṣe nínú ilé, ohùn rèé, ẹ ṣùgbẹ́. And I see some comments. Wait, and I see some comments where everybody for Niger, most all those men. Now I know say the problem of Nigerians are men, not women. For this whole matter wey happen of this whole Trump matter, now I know say now men be the problem of Nigeria, not ladies, because 90% of ladies are in support of this movement. So the men be the problem of Nigeria, not the ladies. Forget say Olosho, Akaji, they do Olosho, what else again? Now Enyo Kuni don't go the problem Nigeria. Because now the kidnappers, now the terrorists, now men be the problem of Nigeria. Wait. At the year when they talk, say because most ladies are fully in support of this movement. The only few ladies that are not in support, now the ladies when they say that they date all those politicians when they give them money. So most ladies are in full support of this whole thing. So in the talk, say Mr. President is coming to Niger. He's sending troops to Niger to go and declare war. Who said that? Where when I hear say Mr. President say they send people go Nigeria, they send troops go Nigeria to declare war. Say una no get sense me for Nigeria. Say una no fit understand message. What Mr. President is only talking about is against terrorism. Nobody is going to Nigeria to fight war. There is no war is happening, no war. The United States of America is a peaceful country. All we always do, the troops always make sure everything is in order. Ṣé orí yín ti burú ní ẹni sẹ́ǹsì ni? Why is it pé bí wọ́n bá ti darí lọ́lẹ̀ máa ń lọ ẹ̀yin youth to Nigeria? Ó ti ṣépè fún yín ni. Ẹ ti gbàgbé Lekki toll gate tó shoot everybody, but don't forget. No brain. Some of una family member dey there. Ta ló ṣépè fún yín? Who swear for una? Because I dey see the whole comment. If una come, they go shoot una. If una come, Amotekun dey, who is coming?
The time where for 2020, listen to this I'm saying. When they kidnap people, when they kidnap Americans, some few Americans from North, US Navy SEALs, they flew in. Nobody knew, share money. They will no more know here, even the kidnapper, they don't know when they reach there. Nigeria is a backward nation now. Nigeria is a backward nation. They don't buy artillery, they don't have anything. All the money they're supposed to use buy artillery, they're supposed to use buy aircraft, military aircraft, they don't use them carry low. In a politician, make na see wetin net they say he build. See stadium as he be. Now, but they spend money on, they don't spend money on artillery. US Navy flew in 2020 October. They can't carry person where they kidnap for there. They carry arms, just 7 US Navy SEALs, they flew in. Why not only mountain I get for Nigeria? Only mouth. You want to compare yourself with Afghanistan. All those one they have equipment. You want to compare yourself with Iraq. Many countries have gone so far. Nigeria is still way back. The only thing they do is cruise. Come online, turn the whole story to cruise. When is US Army come? Is too much. When are they coming? Everything, not for once. Now, whoever they serious. Any sense in it. We said come from streets. And we plan our life. Where? What's shape for you? Now, don't just sit down once. Make me just see. Make me just use my brain. Everything I cruise. No sense. There is war. Now go buy war short, clothes, war they come. See, shape for you. All our politicians, they don't know say that be mumu. They don't know. They don't study now. Nothing will happen to Nigerian people. They go forget after 3 days. Not be say they are not how to move on easily. They are just mumu. They are just stupid. Not all Nigerians, but most Nigerians, they are stupid. Just like their leaders. Not all. Now, men be the problem of Nigeria, not the ladies. The only thing where ladies they do, make they put their picture on top of Kudedron, make they do also. That's all. They are not the problem of Nigerians. Most evil way they happen for Nigeria are men. They do it. Now I know because when we did our statistics, 98% of ladies are fully in support of what Mr. President said. In supporting Nigerians to fight against terrorism. Nobody is going to Nigeria to make war. Nobody they go to Nigeria say they won't fight war. Say yeah, we're there. One thing Mr. President tweeted was that all those killings needs to stop. It's common sense. So they can put that shit together. That's all. Nobody sending troops to Nigeria to fight any war. Nobody sending troops to Nigeria to go and fight natural resources, to go and steal natural resources. Which natural resources in Nigeria where they want to? That natural resources, wait, that natural resources, how many of them don't benefit from the natural resources? How many? Many of them when they talk, many of them they go by road, go Libya. Libya when they talk, say US scatter. The Libya still better past Nigeria. Many Nigerians are in Libya, then they go through road. What is shape for me? I thank Almighty God say I come up for Nigeria when I was young. Because I don't let any of them draw me back. I raise my back. Ẹ káàbọ̀ padà. Fídíò tó mú ìjayà bá ẹ wo gallant vibrant US Army àbí sójà tó jẹ́ ọmọ Yorùbá ni ẹ sábọ̀ pé bó ṣe ń sọ̀rọ̀ ó ń fi Yorùbá kún kìí ṣe Yorùbá kìí ṣe àwọn Yorùbá kan tí ojúlówó Yorùbá ìjìnlẹ̀ ló sọ jáde lẹ́nu eléyìí ló mú jìnnìjìnnì bá Sultan of Sokoto tó fi pariwo síta pé tó ó dèwọ̀ ọ̀dà òdì a gbọ́dọ̀ pín pé tá a bá pín báwo láàṣì ṣàṣeyọrí èmi ní ó padà òde àdáni bó bá jẹ́ níran ti bá bó bá jẹ́ tìran bá mi ìran ọmọ ìyá mi tí ṣe Yorùbá àwa survive bó ti wọ́n kíjì ọ̀hún ó le tó ọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ó ń bẹ́ bí wọ́n fi hàn yín wọ́n kà á sí yín létí ẹ gbọ́ dáadáa wọ́n farabalẹ̀ kà á àmọ́ ọ̀rọ̀ arákùnrin yìí ló gbọ́ kẹ́múkẹ́rù ó bà á kó wò wípé bẹ́ẹ̀ bá wà lọ sọ pé tó kí Donald Trump ó máa bọ̀ báwo la ṣe máa ṣe ìjẹ́ kìí ṣe pé ọgbọ́n àti lọ Yorùbá ló ní léyìí tí ó mú kí gbogbo àwọn aṣíwájú wo tètè mọ̀ àwọn àṣírí kan ń bẹ tí mo máa tó gbìyànjú àti bọ́ọ̀sì àbúrò àwọn bàbá wa tí wọ́n bá gbàgbé káwa rán wọn létí. This Sultan of Sokoto bí wọ́n ṣe nígbà ayé MKO Abiola rèé
tí wọ́n fi láyà balẹ̀ wípé bí Babangida bí ọba fún ẹ ní mandate ẹ l'Àbújá lọ declare lẹ́kọ̀ọ́, àwọn UK ń ó gbèjà ẹ kó tó di pé bàbá Kọ́lá náà bàbá òun náà lọ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ kọ́wọ́ ìjọba Sani Abacha kó tó ragbá lọ́jọ́ náà lọ́hùn pẹ̀lú àtìlẹ́yìn àwọn ọ̀kà àwọn ọ̀dàlẹ̀ ìran Yorùbá, àwọn ọba ìran Yorùbá nígbà yẹn lọ́hùn àtàwọn olóṣèlú ìran Yorùbá tó jẹ́ pé mo mọ̀ wípé bó ti hùn káwọn náà pẹ́ láyé tó tí wọn náà ń dúró dè wọ́n ìyẹn ò tiẹ̀ ká wá torí àwọn náà ó níbi tí wọ́n ti tẹ̀ ẹ́ tẹ́lẹ̀ tó tilẹ̀ fi lúlú mọ́ wọn lẹ́sẹ̀, ìyẹn Abíọ́lá náà mò ń sọ. tọ́ Sultan of Sokoto ti wá dìde báyìí pé tọ̀ ibi tí ọ̀rọ̀ gbé dídú yìí òun ò ní lè gbà pé kí ni o pé ká máa tẹ̀síwájú nínú ìrìn àjò yẹn ni pé ó wá ń bẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ń sáré sọ́dọ̀ tún sáré sósì ó ti ń dọ́dọ̀ àwọn lọ́balọ́ba kan allegedly gbogbo rẹ̀ allegedly ni torí pé àkọ́nfàmù ẹ̀ ìròyìn tẹ̀ wá pé tó wọ́n ti lọ sọ́dọ̀ àwọn ọba kan àwọn ò ti confirm yẹn ọkàn wa bí wọn ò tiẹ̀ kó láàfin wọn tí wọ́n bá ti pè gbogbo ọba ilẹ̀ Yorùbá náà fẹ́ẹ́ ní kọ́ọ̀lù ẹ̀ lọ́wọ́ pàápàá àwọn tó jẹ́ pé wọ́n so mọ́ wọn gbẹ́tò ẹ bá aṣíwájú sọ̀rọ̀ ìwọ̀n ń gbà tọ́lọ́run máa ṣe ó mú kí wọ́n lahùn kí wọ́n gbóhùn síta kí gbogbo ayé gbọ́ wípé tó how do we survive this if Nigeria should break up now, how do we survive? Sultan of Sokoto, the Sultan of Sokoto, Sir Ahmadu Muhammad Salah, has cried out woefully on all the authorities and those that are concerned that how do you want Nigeria to survive if Nigeria should break up by now? Ta ló ń béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé mi ni àbí abẹ́yìn àwọn ta kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rù bẹ́ẹ̀ kò tó kúrò kúrè ilé bàbá ọmọ ni bàbá ọmọ máa lọ bọ́bá kan ẹ̀jẹ̀ fẹ́ kan dára rú àwa yìí àwa máa pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe survive báwa ṣe máa survive ó ti wà nílẹ̀ fún wa bá a ṣe ṣàṣeyọrí níran àwọn bàbá kí ló dé ṣọyẹ ká tún sin bàbá tán a tún sin bàbá asọmọmọ asun gírégírégíré ọmọọmọ àbáwọn bàbá wa tó gbòmìnira 1960 dà 1960 sásìkò yìí ọdún mélòó 1914 sásìkò yìí ọdún mélòó àwọn bàbá yẹn ti kú wọ́n ti tún wá tó bá jẹ́ pé àtúwá ayé wà wọ́n tún ti wá wọ́n ti lọ wọ́n sì tún sìn rẹ Gàmbàrí Sẹ́ríkì ọlọ́pọlọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ dé ní 1909 tó wáyé ó sì sìn yín títí kó tó lọ ní 1980 something ó sìn bàbá ó sún ọmọ ó tún sún ọmọ tó tún fi ilẹ̀ náà ó tún sìn yín padà irọ́ nípa ẹ lè jẹ́. Only how do we survive? By this time, if Nigeria should break up. Therefore, I'm not in support of breaking up of Nigeria right now. The Almighty God Allah that joined us together, that make us one Nigeria, knows the reason why we come together. Kò dá mi lójú pé Almighty God tó sọ yẹn wà nílé nígbà tí wọ́n ń ṣe amalgamation wa ní 1914 ọmọ Yorùbá ẹ bá mi ṣí àìtó yìí ẹ jẹ́ kí àwọn Yorùbá mọ̀ wípé àkókò tó yẹ ká pariwo ní gbogbo ẹ̀yin social media tẹ́ ẹ̀ sọ̀rọ̀ nípa òmìnira orílẹ̀-èdè Yorùbá mọ́ ẹ padà kí ló dé ẹ pè fún ẹjá pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá ẹjá pè fún òmìnira kíkanjú ọmọ Yorùbá Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà
ẹkùn tágìrì gbére ẹ̀ níjà tó pé pàápàá jùlọ níbi tá a bá a dé yìí ní kòríta tá a wà yìí ó yẹ ká bẹ̀rẹ̀ sí ní máa túbọ̀ pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú Sunday Adéyẹmọ ni torí èmi ò rí kókó òde tá a lọ yìí tá a lọ bá wọn bá wa láti bí òṣùpá mélòó bíi mẹ́ta àbí mẹ́rin báyìí àgbọ́pá àgbọ́pò má wọ́rì 2027 ìdìbò ń bọ̀ má wọ́rì yóò ṣeé ṣe kí ló dé kọ́mísùn ti jẹ́ láì jẹ́ Jésù ló ní lọ́wọ́ pé tó mò ń bọ̀ kankan ó ń bọ̀ kankan yóò sì dé lọ́jọ́ kan àmọ́ àwọn ò lè dúró nìyẹn yóò ń bọ̀ kankan làwọn kan ń bọ̀ àwọn bàbá wa tó ti lo 600 years láyé tó ti lo 800 ó ń bọ̀ kankan yìí náà ni wọ́n dúró lé lórí ṣùgbọ́n ní ìsìn ẹni sùúrù ẹ wò ó dàbí pé mo ti lọ́nú ẹ̀mí rárá mo ti padà wálé ohun tí mò ń gbìyànjú àti sọ fún yín ni wípé òmìnira orílẹ̀-èdè Yorùbá òmìnira jìjàgbara fúnlẹ̀ Yorùbá tí ṣe olóyè Sunday Adéyẹmọ ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ má jà fìgbẹ́ ẹ má jọ fọ̀nà ẹlẹ̀ ká máa làgbẹ́ bàbá yìí ti lọ bá àwọn àgbààgbà wọ́n ti gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé ohun gbogbo ló tó yẹ kó ṣe ló ti ṣe kí là tó ń dúró mú ẹ máa kọ síbẹ̀ òmìnira fórílẹ̀-èdè Yorùbá òmìnira fún Sunday Adéyẹmọ àfẹ́tílà ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń ṣíà ẹ máa ṣíà ẹ máa kọ́mẹ̀ǹtì kí ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìjọba UK wọn sọpọ́ọ̀tì ìjọba US nígbà bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n ní ìsín ni wọ́n ti declare northern zone wípé dangerous zone kí àwọn tó bá jẹ́ ọmọ ìlú àwọn tó bá jẹ́ ọmọ Nàìjíríà kó má gbàbẹ̀ lọ bẹ́ẹ̀ níjọba Nàìjíríà náà systematically system by system bí èèyàn bá gbéra ní ìsín tó bá ń lọ láàrin south west tó máa wọ north bíi póòlù òpó iná kan sí kejì lẹ máa bá àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn karambani tún ṣiṣẹ́ ṣùgbọ́n kété tí wọ́n gbọ́ pé tó Donald Trump ń bọ̀ ìgbà yẹn náà tó fún àwọn bóyá ká sọ pé ni wọ́n tó fún àwọn sójà lọ́dà wípé kí wọ́n wọgbó lọ gẹ́gẹ́ bí ìròyìn tá a máa ń gbọ́ lẹ́nu àwọn oríṣiríṣi àwọn sójà àwọn tó bá ti yàyàkuyà láàrin wọn àti rí inú wọn tó ti fìbínú jùbọn wọn sí wọn láyà tó lóun ò ṣe sójà mọ́ ẹ má pọ̀ òun fún ìyá òun àwọn míì lójú wa náà ni wọ́n ti gbé wọn pọ̀n sẹ́yìn lórí ọ̀kadà tí wọ́n bú àwọn lọ bí tí wọ́n lọ sokùn mọ́ wọn lọ́rùn tí wọ́n dùn bú wọn bí ẹni pẹrẹ sójà Nàìjíríà the combatant soldier that I know ní country Nàìjíríà tí mo mọ̀ tí mo gbọ́ ń pa wọn pé ní gbogbo àgbáyé tó bá jẹ́ ká jagun rẹ̀ kò tí ì sí ọwọ́ adẹni tí àwọn tí ò tó nǹkan kan mo sọ lẹ́ẹ̀kan nígbà kan pé sáwọn bandits ṣé wọ́n ṣé population wọn tó wọ́n local government ṣá wọ́n lè tó bẹ́ẹ̀ náà tí wọ́n bá dé tó bá dé south west níbí wọ́n lè tó wọ́n local government torí local government ti north èèyàn lè má ju mẹ́ta lọ àbí mẹ́tàlá local government kan náà ni ẹ wò rẹ́gẹ́ abájọ tí bàbá yìí tó fi ń sọkún wípé tó kí wọ́n má jẹ́ kí Nàìjíríà ó pín káwọn ó lè bá survive when did he say it ìgbà wo ló sọ Sultan of Sokoto said this while he was entertaining the guests at his residence in Sokoto bẹ́ẹ̀ni èmi ẹni tó ti ẹ̀kọ́ ilé ìtẹ́mi kà yìí ń tọkọ síbẹ̀ yìí dá ó ní entertain òun jẹ́ entertainer ó entertain àwọn èèyàn ni nǹkan tí ẹ bá ṣe entertainer ibi tọ́rọ̀ wá bá a dé yìí kò yẹ kí èèyàn kan bọ́ta kó máa wá sọrú ẹ̀ ẹ wo bọ́n ṣe pa wọ́n ní baba ńlá ẹ wo bọ́n ṣe pa wọ́n lóde
ọdẹ abúlé Kwara ṣá, ẹ wo tèkìtì, ẹ wo tòǹdó. Bẹ́ẹ̀ ojoojúmọ́ wọ́n wọlé sí south west, ìyẹn sílẹ̀ Yorùbá ń bì. Ìwọ bàbá yìí kan náà lọ sọ sínú pépà nígbà kan wípé whosoever that kill Boko Haram, fight Boko Haram, fight Almighty Allah. Ibi tọ́rọ̀ wọn ò ṣe gbọ́ mí lójú ni pé ìlú yìí náà la wà táwọn arábí yìí fi ń gbé àwọn ẹbí àwọn tí wọ́n gbé ní wọn tán pa. Wọ́n gbé nínú àwọn ọba Yorùbá, wọ́n lù wọ́n pa. Wọ́n gbé àwọn Eze, wọ́n lù wọ́n pa. Ìwọ̀n tá àwa kan fi sọ wípé tó Donald Trump o, ìwọ̀n ṣẹlẹ̀ ní pé kì í ṣe Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa Nàìjíríà lóòótọ́, gbogbo èèyàn àmójúra wọn lọ. Torí pé ìran èèyàn méjì la ní, àwọn jagunjagun méjì la ní àbí mẹ́ta gan. Ẹ̀yẹn àwọn èèyàn bú yìí, bandit yìí, oríṣi méjì tàbí mẹ́ta la ní. Ẹ gbọ́, ọ̀tọ̀ Boko Haram, àwọn Boko Haram ló di bandit, ọ̀tọ̀ ni jihadist, ọ̀tọ̀ ni swap. So jihadist àti swap ìjà ìsìn àwọn yẹn ń jà. Àwọn ní wọ ṣọ́ọ̀ṣì lọ tí wọ́n lọ pa àwọn èèyàn. Àwọn ni wọ́n wọ mọ́ṣáláṣí mi tí wọ́n á wò pé mọ́ṣáláṣí yìí ṣe ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam dáadáa, kí wọ́n páyín wọn. Ẹ ti ráyè àbẹ́ ráyè, àmọ́ tí wọ́n bá lóore kan ọ̀dà tẹ bá níbì kan náà ti ń kọ́ àgbà òṣìkà ní. Olè lolè ọ máa jẹ́, ó gbé búrẹ́dì, ṣèbí búrẹ́dì ló gbé. Ẹni tó gbé mọ́tò, olè lolè ń jẹ́ torí àwọn kọ́ náà ni. Ìwà burúkú làwọn méjèèjì sọ ń wò. Ẹ wò gbìyànjú àwọn àgbààgbà Yorùbá kọ̀ọ̀kan lórí ètò ààbò. Tí ẹ bá ṣe bẹ́ẹ̀, Yorùbá rọrùn láti wọlé tọ̀ lára. Torí nínú wa náà láti rẹ́ni tí ó tán sọ pé àwọn Fúlàní, àwọn ará wa ni wọ́n, àtijọ́ wà tipẹ́, ẹ̀wọ́ àti wọn lẹ́jọ́ wà, àjọ wà, èmi wọn ọjọ́ wà, ẹ̀yin àti wọn lẹ́jọ́ wà gbà yẹn. Bí wọ́n ṣe ti wá wà tó, a ti rí lóòótọ́ tá a bá ní ká sọ, tí wọ́n ti wà tán ti bímọ tán ti di ẹlòmíràn mọ́lé mọ́. Àmọ́ níbi tá a bá dé yìí, kó lọ wá, kó lọ béèrè ìwé ìtàn wà, kó lọ béèrè ìwé ìtàn lọ́wọ́ àwọn baba ńlá ẹ̀. Tọmọ Fúlàní mi bá sọ Yorùbá dán lẹ́nu ẹ̀ ju mi lọ. Ṣùgbọ́n àfi tá a bá gbéra wa dépele kan, ibẹ̀ ni ó ti bọ́ wá. Kí nìdí? Ọ̀dọ̀ wa ni wọ́n bá ìwé tí wọ́n kà ni wọ́n ti kà á. Bẹ́ẹ̀ ni, ibi tí ìran Yorùbá gbé gọ̀dé ní Yorùbá state, àwọn gómìnà wa sọ pé free education, wọ́n máa fowó ràn nú ẹ̀. Àwọn ọmọ Ìgbò máa kó ọmọ tí wọ́n wá láti ilẹ̀ Ìgbò, wọ́n kó wọn bọ̀ wékòó, wọ́n kó wọn bọ̀ wá Ìbàdàn, ó dà wọ́n ó tún kọ́ ọmọ ẹbí mọ́, torí pé ò sí free education lọ́dọ̀ tí wọ́n lọ́hùn. Ìwọ́n lo Èkó wò kọ́ lọ wò lọ public school lẹ́kọ̀ọ́, àwọn ọlọ́pọ̀ jù. Bẹ́ẹ̀ ni àwọn tó lówó nú wọn ni wọ́n lọ private. Àwọn ọmọ àbúrò wọn tí wọ́n bá kó wá, àbọ̀mọ ẹ̀gbọ́n, my brother son, my brother daughter, public school ni wọ́n dà wọ́n sí. Wọ́n ti mọ̀ pé kò sówó tá à ń san lọ títí. Àwa ni transformer tá à ń tanná fún wọn. Ẹjẹ́ á sọ pé transformer wọ òní náà mọ́ àtàmọ́, káwa náà lè mójútó ra wa. Gbogbo ẹkún tí Ọ̀sán Òṣogbo tó ń sun kálukú yìí kò wọ́ọ̀kì mọ́, àti gbogbo àwọn tí wọ́n jọ ń sọ̀pọ̀ọ̀tì. Ẹ̀yin ọba tẹ́ ẹ bá sọ̀pọ̀ọ̀tì, ẹ̀rí mu tí wọ́n fojú sọwọ́ olórí, ó ti ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. Báwo lẹ ṣe máa ṣe? Ẹ̀yin náà ṣe pàdé náà. Gbogbo nǹkan tó ń sọ mo sọ nínú prógámù mi kan tó ń lọ ní channel kejì. Bí kí ló dé táwọn ọba ti wà yìí sọ̀rọ̀?
bàbá wa ṣẹ̀ ti ní ká má sọ̀rọ̀ sí yín mọ́, àwa náà ti gbà pé ọmọ Yorùbá àtàtà ni wọn kì í sọ̀rọ̀ ságbàlagbà, àmọ́ irú àwa kì í sọ̀rọ̀ sọ́ba, àwa máa gbà yín mọ̀ràn yín, ó lè fẹ́ lè lóye lára yín, àwọn yín náà láti bá a, ẹ̀yin lẹ́kọ́ wa, torí mi ò ní bàbá ọ̀dẹ̀ nínú gbogbo àwọn ọba wa. Ọ̀rọ̀ wo ni wọ́n sọ tí ọ̀jẹ̀ gbà ń kọ bù? Ọba wo lọ́wọ́ àná Yorùbá tí ò lọ́rọ̀ burúkú lẹ́nu, sọ́rí ọ̀rọ̀ gidi tó bá dójú ẹ̀ dẹ̀ntírú àwọn ọmọ yín bá ń sọ jẹ́ wàá lọ́mọ àlè ní àná àbí wáì tá a fi sọ. À ń gbà yín mọ̀ràn ni pé ẹ tètè dìde sọ̀rọ̀ ọ̀ràn yìí, Yorùbá ọ̀tánná fún transformer wa ọ̀tánná fún ìran míì mọ́, torí pé wọ́n ti gbàgbọ́ pé nínú ìran Yorùbá àwa ní àpọ̀jù, ẹni ẹbẹ̀ ní Kìrìsìtẹ́nì pọ̀ sí, nítorí wa ló ṣe ń bọ̀. Ìwé tó bá ti lè ṣe báyìí gbogbo nǹkan, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé tí mò ń kà fún yín yìí, ṣùgbọ́n torí security reasons èmi ò tí ì lọ́wọ́ ìlú òyìnbó. Àṣírí ńlá ń bẹ ń bẹ rẹpẹtẹ. Ẹ múra, ẹjá dìde, ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ Bọ́lá Ahmed Tinubu, ẹ sọ fáṣíwájú kò sí nǹkan méjì mọ́, wọ́n kàn ń ṣe gbogbo nǹkan yìí láti rí i pé wọ́n bàjọba ẹ̀jẹ̀ pátá, tó jẹ́ pé nínú ìtàn Nàìjíríà tí Nàìjíríà bá ṣe exist, tí wọ́n bá máa kọ ìwé ìtàn, wọn ò lè fún Bọ́lá Ahmed ní 1%. ní pé tó nínú ká sọ pé èèyàn ṣe dáadáa 1% ni wọ́n fún, tí wọ́n bá tẹ̀ fún ní 1, wọ́n wò pé torí àwọn àkókò tó lò kọ́ má já àkókò àsán ni, eré ẹ̀ làwọn karambà nìyẹn sá. Bàbá náà sì ń gbìgbàdo, àwọn tó ń kó ọmọ ẹdìẹ lẹ́yìn, ṣé wọ́n ṣe fẹ́ mọ̀? Ìbí èèyàn dáadáa ni wọ́n pè wọ́n, ni wọ́n fi kó wọn jọ. Yorùbá, ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi share rẹ̀, ẹ share rẹ̀ bí àṣà ọ̀rẹ́ mi kan, a ní ẹ bá ń share rẹ̀, ẹ bá ń share, ẹ jẹ́ kó wọ̀ gbogbo ayé lọ, ẹ jẹ́ kó wọn ẹkún tí nínú tọ̀táàní ń sọ kò lè wọ́ọ̀kì o, kí Donald Trump máa bọ̀. Ìran Yorùbá nìkan kọ́ ní bọ̀ wá jà fún, gbogbo ìran Nàìjíríà ni. Àwa transformer wa ò ní nẹ́tíwọ̀kì mọ́ lọ́ba tán, àfún yín níná mọ́, bí ẹ ṣe survive no concern us, ọ̀kan wá. Báwo lẹ ẹ dúró rẹ, ṣé Yorùbá ò ní nǹkan tá a lè lò ní? Ẹjá lọ sóńdó, ẹjá lọ sékìtì, bóyá ẹ bá ní rí bitument, ẹ ní rí kòkó, ẹ ní rí obì, epo wa kọ́ náà kó lọ sí South Africa, náà kó lọ sí Turkey, náà kó káàkiri travel ni. Ṣé báwo lórí búkú yìí náà náà fọgbọ́n àrùmọ̀kọ́rẹ́ yóò wá gbà lọ́wọ́ wa? Ẹ ká lọ sóńdó, ẹ wọlé sílùú Ìbàdàn, ẹ lọ Òkè Ògùn, bóyá ẹ ní rí gold, àwọn olówó ẹ lọ sọ́sùn, bóyá ẹ ní rílẹ̀ tí wọ́n ti téèyàn ti lè wá epo, símẹ́ǹtì, ẹ wá sóògùn state, Abẹ́òkúta àti bẹ́ẹ̀rì àgbogbo bẹ́ẹ̀ lọ. Ìbí bẹ́ẹ̀ ni Dangote ti ń wá tiẹ̀, èèlò lọ́sàn fáwọn bàbá wa. Wọ́n bá ti gbé ọkọ̀ 5 million láwọn ọba lónìí, wọ́n ti san royalty náà nù. Tọ́ ẹ sá máa jọjọ́ ọ̀la àwọn ọmọ yín mọ́ ti yín, ọba òkè kó dúró tì yín, gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ṣe ṣe sí, ẹ má gbàgbé, ẹ lọ ròyìn fún àwọn tẹ ẹ bá tọ́ àwọn aṣíwájú, àwọn tó ti lọ, torí wọn ó bí yín. Tá a bá dọ̀hún, tá a bí yàn, ó dá mi lójú pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó dúró lójú ọ̀nà tí wọ́n máa béèrè lọ́wọ́ gbogbo yín pé bóun ló ṣe ṣe, níbo ló bá a dé. Àwọn bàbá wa Bọ́lá Ìgè tí wọ́n fẹ̀mí wọn lélẹ̀, wọ́n béèrè, tí wọ́n jà takuntakun. MKO Abíọ́lá pẹ́lẹ̀ jẹ́ pé àwọn náà Fúlàní náà bá ṣe títí tí Fúlàní fi gbẹ̀mí wọn náà, àwọn náà ó rí báyà mọ́ ṣe máa báyà wọn ìṣó ọ̀kan lè kílò lò báyà kílò lò báyà mọ́, àwọn náà ó rí nǹkan kan wí. Ọba dọ̀wọ̀, ẹ ṣé mo dúpẹ́ ọmọ Yorùbá, títí ìgbà míì tá a tún pàdé. Àgbà àfẹ́
ẹ jẹ́ á máa lọ ẹ bá ń kọ síbẹ̀ ó dàbọ̀.